ti fìrìgún ìyanṣẹ́lódì wọn lẹ́yìn àdéhùn pẹ̀lú iléeṣẹ́ ìpọnpọ̀ Dangote. Kàyéfì, dípò káwọn olùgbé ilẹ̀ Ìbàdàn kan fa omi jáde látinú kànga epo dísù ní ìfàmì wọn fà jáde síta. Ṣọ̀ún tilẹ̀ Ògbómọ̀ṣọ́ sí gbọ̀ngàn ẹ̀rọ ayárabíàṣá kọ̀ǹpútà CBT Center tí aláṣẹ iléèwé Zoe fi lọ́lẹ̀ nílẹ̀ Ògbómọ̀ṣọ́ fáwọn akẹ́kọ̀ọ́ tó bá fẹ́ jókòó ṣèdánwò JAMB, GCE àti àwọn tó fẹ́ kẹ́kọ̀ọ́ nípa ìmọ̀ ẹ̀rọ kọ̀ǹpútà. Àwọn afọbajẹ lọ́sùn tako ìgbésẹ̀ láti yọ ọba Ìpẹ́tùmọ́dù tí ìjọba Amẹ́ríkà jù sẹ́wọ̀n kúrò lórí ìtẹ́. Ẹni orí yọ ó dilé o. Àwọn olùwọ́de tako àjẹbánu ìjọba sọ iná sílé aṣòfin. Èèyàn 21 ló dágbére fáyé ní Nepal. Olórí Olúwaṣìndárayọ̀ nínú ayé tèmi ni oníròyìn yín. Ẹ gbọ́ àtúpalẹ̀ àwọn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. You are welcome to Drive TV. If you're new to this channel, consider subscribing so you won't miss out any of our latest video. Ẹgbẹ́ NUPENG ti fìrìgún ìyanṣẹ́lódì wọn lẹ́yìn àdéhùn pẹ̀lú iléeṣẹ́ ìpọnpọ̀ Dangote. Ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ ẹ̀ka epo rọ̀bì lórílẹ̀‐èdè Nàìjíríà NUPENG ti ṣẹ́wélé ìyanṣẹ́lódì wọn tí wọ́n bẹ̀rẹ̀ lọ́jọ́ Ajé Monday. Ẹgbẹ́ NUPENG ṣẹ́wélé ìyanṣẹ́lódì náà lẹ́yìn tí àdéhùn wáyé láàrin ẹgbẹ́ náà àti iléeṣẹ́ ìpọnpọ̀ Dangote. Nínú àtẹ̀jáde tí wọ́n fi síta lójú òpó ayélujára Twitter wọn, ẹgbẹ́ NUPENG kéde pé àwọn aláṣẹ iléeṣẹ́ ìpọnpọ̀ Dangote ti gbà pé èyíkéyìí tó bá wù nínú àwọn awakọ̀ ọkọ̀ epo iléeṣẹ́ náà ló lè darapọ̀ mọ́ òṣìṣẹ́. Ìgbésẹ̀ yìí kò bá àwọn aláṣẹ iléeṣẹ́ ìpọnpọ̀ Dangote lára mu. Ẹgbẹ́ NUPENG fi ẹ̀sùn kan iléeṣẹ́ ìpọnpọ̀ Dangote pé ó ń sọ ara rẹ̀ di balógun. Èmi nìkan lọ̀gá lẹ́ka ìpọnpọ̀, sísan owó oṣù tí kò yanrantí fáwọn òṣìṣẹ́ rẹ̀ àti gígùnlé àwọn ìwà tó lòdì sí ọ̀rọ̀ òṣìṣẹ́ eléyìí tí wọ́n ní ó tako òfin òṣìṣẹ́ lábẹ́lé àti lágbàáyé. Iléeṣẹ́ Dangote kò tí ì fèsì sí àwọn ẹ̀sùn náà. Ẹ̀ka ìpọnpọ̀ àti afẹ́fẹ́ gáàsì ní igi lẹ́yìn ọgbà fún ètò ọrọ̀ ajé Nàìjíríà pẹ̀lú ìdíyelé $240 bílíọ̀nù $240 billion. Àwọn ilé àti iléeṣẹ́ gbogbo ló nílò epo gẹ́gẹ́ bí ohun àmúṣagbára fún ẹ̀rọ amúnáwá wọn. Bákan náà làwọn awakọ̀ pẹ̀lú nílò rẹ̀ láti fi gbé ọkọ̀ wọn ró. Àwọn awakọ̀ ti ṣàlàyé ẹ̀dùn ọkàn wọn lórí ìfàǹfà tó wáyé láàrin àwọn igun méjèèjì yìí, èyí tí wọ́n sọ pé ó lè tún yọrí sí ọ̀wọ́n gógó epo àti ẹ̀kúnwó ọkọ̀ jákèjádò ilẹ̀ wa Nàìjíríà. Ẹ̀wẹ̀, mínísítà fún ètò ìlera pẹ̀lú ti ṣèkìlọ̀ pé ìyanṣẹ́lódì ẹgbẹ́ NUPENG yóò ní ipa tó le lára àwọn ilé ìwòsàn káàkiri Nàìjíríà nítorí ìdá 100 nínú wọn ló jẹ́ pé ẹ̀rọ amúnáwá ni wọ́n ń lò. Àdéhùn tí àwọn méjèèjì tọwọ́ bọ̀ làákalẹ̀ pé gbígba àwọn òṣìṣẹ́ sínú ẹgbẹ́ òṣìṣẹ́ yóò bẹ̀rẹ̀ lẹ́yọ̀-sọ́kà yóò sì wáyé fún ọ̀sẹ̀ 2. Kàyéfì, dípò káwọn olùgbé ilẹ̀ Ìbàdàn kan fa omi jáde látinú kànga epo dísù ní ìfàmì wọn fà jáde síta. Ìṣẹ̀lẹ̀ kàyéfì kan wáyé ládùúgbò Yemẹtu nílùú Ìbàdàn, olú ìlú ìpínlẹ̀ Ọ̀yọ́, níbi tí epo dísù ti ń sun jáde láti inú kànga. Ṣé ni ariwo gba orí ayélujára kan tí ọ̀pọ̀ èèyàn sì ń kọminú nípa ìjàmbá tí ìṣẹ̀lẹ̀ náà lè mú bá àwọn èèyàn agbègbè náà. Gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́, fídíò kan tó lu orí ìtàkùn ayélujára pa báyìí ló ṣàfihàn bí ọ̀pọ̀ olùgbé ìlú Ìbàdàn ṣe ń ya lọ síbi kànga náà láti gbọn epo dísù. Kànga náà tó wà láàrin agboolé kan ní Yemẹtu ló ti di nǹkan tí ọ̀pọ̀ èèyàn ń sọ nípa rẹ̀ báyìí lórí ìtàkùn ayélujára. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ ti wá sọ̀rọ̀ lórí ìṣẹ̀lẹ̀ náà àti ìdí tí wọ́n ṣe rí epo dísù nínú kànga náà. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ ṣàlàyé nínú àtẹ̀jáde kan tó fi síta wípé ní ìrọ̀lẹ́ ọjọ́ Àbámẹ́ta Sátidé ọ̀sẹ̀ tó kọjá làwọn èèyàn kan fi tó àwọn létí pé àwọn rí epo nínú kànga kan lágbègbè Omíkúnlé ní Yemẹtu. Báyìí ni ọ̀gá ọlọ́pàá DPO agbègbè náà gbéra lọ síbẹ̀ pẹ̀lú àwọn akẹgbẹ́ rẹ̀ láti ṣe ìwádìí ohun tó ṣẹlẹ̀ gan-an ní pàtó. Nígbà táwọn ọlọ́pàá dé ibẹ̀ ni wọ́n fìdí rẹ̀ múlẹ̀ pé epo dísù ló wà nínú kànga ọ̀hún. Kété táwọn ọlọ́pàá dé ibẹ̀ ni wọ́n rí i pé ọ̀pọ̀ èèyàn ládùúgbò náà ni wọ́n ti kó oríṣiríṣi jẹ́ríkà àtàwọn nǹkan míì tí wọ́n fi lè gbọn epo. Èyí ló jẹ́ kí àwọn ọlọ́pàá dúró síbẹ̀ káwọn èèyàn má lè láǹfààní láti máa gbọn epo náà. Iléeṣẹ́ ọlọ́pàá ní àwọn tún ti ké pe iléeṣẹ́ ìjọba tó ń rí sí ọ̀rọ̀ àyíká láti ṣe ìrànwọ́ àti gbọn epo náà kúrò nínú kànga ọ̀hún. Iléeṣẹ́
iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ sọ pé ó ṣeé ṣe kó jẹ́ pé láti inú táǹkì kan tí wọ́n rì mọ́lẹ̀ ni epo dísù náà ti ń jò lọ sínú kànga ọ̀hún. Àmọ́ ní báyìí kò sí ìbẹ̀rùbojo lágbègbè náà mọ́ nígbà tí ìwádìí ọlọ́pàá sì ń tẹ̀síwájú. Iléeṣẹ́ ọlọ́pàá wá rọ àwọn aráàlú láti máa gbìyànjú sọ fún iléeṣẹ́ ọlọ́pàá tí wọ́n bá kẹ́fín nǹkan tó ṣàjèjì sí wọn. Àwọn olùgbé àdúgbò náà kò tiẹ̀ kọ́kọ́ mọ̀ pé epo dísù ló wà nínú kànga ọ̀hún kí ìwádìí iléeṣẹ́ ọlọ́pàá tó fìdí rẹ̀ múlẹ̀ pé dísù ni. Àwọn èèyàn kan lágbègbè Omíkunlé ṣàlàyé pé àwọn tí ń pọn omi nínú kànga náà ṣáájú àkókò yìí tí kò sì sí nǹkan tó jọmọ́ epo níbẹ̀. Bùkọ́lá Ọlákúnlé tó jẹ́ ọ̀kan lára àwọn tó ń gbé ilé tí kànga náà wà ṣàlàyé pé nígbà tí òun pọn omi nínú kànga ọ̀hún lọ́jọ́ àbámẹ́ta sátidé tó kọjá lọ lòun ṣàkíyèsí pé epo dísù ti kún inú kànga náà. Dípò kí òun rí omi tó mọ́ gaara pọn, epo dísù ni dòrò ìfamipọn jáde láti inú kànga. Ọlákúnlé ṣàlàyé pé níṣe lòun ké gbàjarè síta tí òun sì pe àkíyèsí gbogbo ará àdúgbò sí nǹkan tí òun rí. Lẹ́yìn náà làwọn ẹ̀ṣọ́ elétò ààbò dé tí wọ́n sì ti gbé kànga náà ti pa. Ẹlòmíràn tóun náà ń gbé lágbègbè ọ̀hún, Fatima Gaval, ní ìyàlẹ́nu ńlá ló jẹ́ fóun bí àwọn ṣe rí epo dísù nínú kànga táwọn ti máa ń pọn omi. Gaval náà sọ pé ó ṣeéṣe kó jẹ́ wípé láti inú táǹkì ilé epo kan tí wọ́n rì mọ́lẹ̀ ni epo dísù náà ti ń jò lọ sínú kànga ọ̀hún. Nǹkan míì táwọn kan tó ń fura sí ni pé òpó mast iléeṣẹ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó wà lẹ́gbẹ̀ẹ́ ilé tí kànga ọ̀hún wà ní. Àwọn kan sọ pé ó ṣeéṣe kó jẹ́ wípé láti ibẹ̀ ni epo náà ti ń jò lọ sínú kànga. Ṣọ̀ún tilẹ̀ Ògbómọ̀ṣọ́ sí gbọ̀ngàn ẹ̀rọ ayárabíàṣá kọ̀ǹpútà CBT Center tí aláṣẹ iléèwé Zoe fi lọ́lẹ̀ nílẹ̀ Ògbómọ̀ṣọ́ fáwọn akẹ́kọ̀ọ́ tó bá fẹ́ jókòó ṣèdánwò JAMB, GCE àti àwọn tó fẹ́ kẹ́kọ̀ọ́ nípa ìmọ̀ ẹ̀rọ kọ̀ǹpútà. Ṣọ̀ún tilẹ̀ Ògbómọ̀ṣọ́ Ọba Ghandi Afọlábí Ọláoyè orúmọgẹ́gẹ́ kẹta sí gbọ̀ngàn CBT Center tí aláṣẹ àti olùdarí iléèwé Zoe ẹni ọ̀wọ̀ Níyì Adébáyọ̀ filọ́lẹ̀ l'Ógbómọ̀ṣọ́. Ètò ìfilọ́lẹ̀ náà ló wáyé lọ́jọ́rú Wednesday ọjọ́ 10 oṣù kẹsàn-án ọdún yìí ní agbègbè Àbá l'Ógbómọ̀ṣọ́ nípínlẹ̀ Ọ̀yọ́. Ẹni ọ̀wọ̀ Níyì Adébáyọ̀ dúpẹ́ mọrírì Ṣọ̀ún tilẹ̀ Ògbómọ̀ṣọ́ alájàáwà àti àwọn orí adé ọrùn ìlẹ̀kẹ̀, àwọn òjíṣẹ́ Ọlọ́run, àwọn alábòjútó lẹ́ka ètò ẹ̀kọ́ nílẹ̀ Ògbómọ̀ṣọ́, àwọn akẹ́kọ̀ọ́, àwọn olùkọ́, àwọn òbí àti alágbàtọ́ àti àwọn akọ̀ròyìn. Lákòókò ètò ìfilọ́lẹ̀ náà, Ṣọ̀ún tilẹ̀ Ògbómọ̀ṣọ́ Ọba Ghandi Afọlábí Ọláoyè orúmọgẹ́gẹ́ kẹta sọ wípé inú òun dùn púpọ̀, ayọ̀ òun kún ní nǹkan ribiribi tí Ọlọ́run ṣe fún ilẹ̀ Ògbómọ̀ṣọ́ nípasẹ̀ ẹni ọ̀wọ̀ Níyì Adébáyọ̀ àti ìyàwó rẹ̀. Ṣọ̀ún ní ó ya òun lẹ́nu nígbà tí wọ́n fi tó òun létí nípa àwọn akẹ́kọ̀ọ́ tó ṣe kòńgẹ́ ìjàmbá ọkọ̀ nígbà tí wọ́n rìnrìn àjò lọ sí ìlú mìíràn láti ṣèdánwò JAMB látàrí gbọ̀ngàn ìṣèdánwò CBT Center tí kò tó nǹkan nílẹ̀ Ògbómọ̀ṣọ́ ládùrú bí Ògbómọ̀ṣọ́ ṣe tóbi tó. Ìdí nìyí tí òun ṣe gbárùkù ti ẹni ọ̀wọ̀ Níyì Adébáyọ̀ láti tẹ̀síwájú nínú iṣẹ́ àkànṣe gbọ̀ngàn ìṣèdánwò CBT náà. Ó gbóríyìn fún ẹni ọ̀wọ̀ Adébáyọ̀ fún iṣẹ́ àkànṣe náà tó jẹ́ fífilọ́lẹ̀ náà. Ẹni ọ̀wọ̀ Níyì Adébáyọ̀ dúpẹ́ lọ́wọ́ adarí ẹ̀ka àjọ WAEC àti JAMB lẹ́kùn náà àti àwọn òṣìṣẹ́ iléeṣẹ́ ètò ẹ̀kọ́. Olùdarí ẹ̀ka àjọ JAMB àti WAEC lẹ́kùn náà fi ìdùnnú wọn hàn, sọ wípé inú àwọn dùn láti péjú sí ibi ètò ìfilọ́lẹ̀ náà. Inú àwọn sì dùn pé gbọ̀ngàn ìṣèdánwò CBT Center náà dúró re. Ó sì tún ní àwọn àmúyẹ tó pé pérépéré nínú gbọ̀ngàn ìṣèdánwò náà. Wọ́n gbàdúrà kí àwọn irú àkànṣe iṣẹ́ bẹ́ẹ̀ tún pọ̀ sí lágbègbè fún ìrọ̀rùn lẹ́ka ètò ẹ̀kọ́. Gbọ̀ngàn náà ni yóò mú ìyàtọ̀ dé bá ètò ẹ̀kọ́ nílẹ̀ Ògbómọ̀ṣọ́ lágbọ̀ndàn ìsàmúlò ẹ̀rọ ayárabíàṣá kọ̀ǹpútà lẹ́nu ètò ẹ̀kọ́ àti ètò ìṣèdánwò. Ìdàgbàsókè ní gbọ̀ngàn ìṣèdánwò àti ètò ìdánilẹ́kọ̀ọ́ tí wọ́n fi lọ́lẹ̀ yìí yóò jẹ́ fún ilẹ̀ Ògbómọ̀ṣọ́, ìpínlẹ̀ Ọ̀yọ́ àti orílẹ̀-èdè Nàìjíríà lápapọ̀, torí gbogbo èèyàn ni yóò láǹfààní sí gbọ̀ngàn CBT àti ètò ìdánilẹ́kọ̀ọ́ tí wọn yóò máa ṣe fún àwọn èèyàn. Tí a ò bá gbàgbé, a ó rántí pé níbi ìpàdé àwọn oníròyìn tí àwọn aláṣẹ àti alábòjútó iléèwé Zoe pè nílẹ̀ Ògbómọ̀ṣọ́ lọ́jọ́ Ajé Monday ọjọ́ 18 oṣù kẹjọ ọdún yìí ní olùdarí iléèwé Zoe ọ̀hún, ẹni tó tún jẹ́ òjíṣẹ́ Ọlọ́run ẹni ọ̀wọ̀ Níyì Adébáyọ̀ ti sọ̀rọ̀ nípa iṣẹ́ pàtàkì ìmọ̀ ẹ̀rọ ayárabíàṣá kọ̀ǹpútà lẹ́nu ètò ẹ̀kọ́, iṣẹ́ àti ètò ìṣèdánwò àti ìdí pàtàkì láti ṣe ìfilọ́lẹ̀ gbọ̀ngàn CBT náà. Gbọ̀ngàn CBT ọ̀hún ní láti
mú àyípadà rere dé bá ètò ẹ̀kọ́ nílẹ̀ Ògbómọ̀ṣọ́ àti agbègbè rẹ̀. A ó rántí pé àìsí gbọ̀ngàn CBT bó ti yẹ nílùú Ògbómọ̀ṣọ́ ló mú káwọn akẹ́kọ̀ọ́ rìnrìn àjò fìlú Ògbómọ̀ṣọ́ sílẹ̀ láti lọ ṣèdánwò JAMB, èyí tó sì ṣeni láàánú tó sì tún bani lọ́kàn jẹ́ ní ti àwọn akẹ́kọ̀ọ́ kan tó ṣe kòńgẹ́ ìjàmbá ọkọ̀ burúkú lójú ọ̀nà wọn lọ sí ìlú mìíràn láti jókòó ṣèdánwò JAMB, níbi tí àwọn míì ti pàdánù ẹ̀mí wọn nígbà tí àwọn míì sì farapa, kódà àwọn míì tún bọ́ sọ́wọ́ àwọn ajínigbé. Ara ìdí ẹ̀sìn nìyí tí wọ́n fi ṣe ìfilọ́lẹ̀ yìí tí ó ti jẹ́ bíbuwọ́lù fún ìdàgbàsókè ètò ẹ̀kọ́ àti láti dènà irúfẹ́ ìṣẹ̀lẹ̀ ìjàmbá míì lọ́jọ́ iwájú. Yóò sì tún jẹ́ àǹfààní fún àwọn ọmọ bíbí ìlú Ògbómọ̀ṣọ́, agbègbè rẹ̀ àti àwọn àlejò níbikíbi. Gbọ̀ngàn ẹ̀rọ ayárabíàṣá kọ̀ǹpútà tí wọ́n dá sílẹ̀ yìí náà wà fún àwọn ilé ìwé gíga láti wá lò fi ṣe ètò ìdánwò. Lóde òní, ìpinnu ìjọba ni láti jẹ́ kí àwọn akẹ́kọ̀ọ́ máa jókòó ṣe ìdánwò JAMB, WAEC, NECO àti àwọn ètò ìdánwò míì pẹ̀lú ẹ̀rọ ayárabíàṣá kọ̀ǹpútà. Gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Onímọ̀-ẹ̀rọ Ṣèyí Mákindé náà kò fi ọ̀rọ̀ CBT ṣeré rárá. Gbogbo àwọn òṣìṣẹ́ tó ṣẹ̀ṣẹ̀ gbà wọlé láìpẹ́ yìí ni wọ́n jókòó ṣèdánwò ọ̀hún pẹ̀lú ẹ̀rọ ìgbàlódé náà. Ó sì ti ń gbèrò láti jẹ́ kí ẹ̀rọ kọ̀ǹpútà náà jẹ́ lílò láwọn ilé ìwé ìjọba fún àwọn akẹ́kọ̀ọ́. Ẹni ọ̀wọ̀ Níyì Adébáyọ̀ sọ ìdí pàtàkì tí wọ́n fi ṣe ìfilọ́lẹ̀ gbọ̀ngàn ẹ̀rọ ayárabíàṣá kọ̀ǹpútà ìyẹn CBT CBE Center. Lára rẹ̀ ni láti ṣètò ìdánilẹ́kọ̀ọ́ fáwọn akẹ́kọ̀ọ́ àti láti fún àwọn akẹ́kọ̀ọ́ láǹfààní láti lè máa jókòó ṣèdánwò pẹ̀lú ẹ̀rọ ayárabíàṣá kọ̀ǹpútà fún ètò ìdánwò JAMB, WAEC, NECO, GCE àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ó kéré tán ìdá 10 nínú 100 àwọn iléèwé nílùú yìí ló ní àwọn gbọ̀ngàn CBT tí wọ́n fi ń ṣètò ìdánilẹ́kọ̀ọ́ fáwọn akẹ́kọ̀ọ́ wọn àti láti jókòó ṣèdánwò. Ó lé ní 2,000 iléèwé tó wà nípínlẹ̀ Ọ̀yọ́. Ìjọba lè má lè pèsè àwọn gbọ̀ngàn CBT púpọ̀ tí yóò kárí gbogbo iléèwé. Ìdí ẹ̀ nìyí tí iléèwé Zoe fi jígìrì láti dìde láti ṣe àṣepọ̀ pẹ̀lú àwọn iléèwé, àwọn àjọ ẹlẹ́sìn gbogbo, ẹlẹ́gbẹ́jẹgbẹ́ àti oníkálukú tó bá fẹ́ lo gbọ̀ngàn CBT yìí. Ẹni ọ̀wọ̀ Adébáyọ̀ kò ṣàì tẹnumọ́ pé kì í ṣe fún iléèwé Zoe nìkan bí kò ṣe àjùmọ̀ṣe gbogbo èèyàn láti mú ètò ẹ̀kọ́ lọ́kùnkúndùn. Gẹ́gẹ́ bí àwọn akọ̀ròyìn Drive TV News tó wà níbi ètò ìpàdé àwọn oníròyìn náà ṣe wí, gbọ̀ngàn ẹ̀rọ ayárabíàṣá yìí ni yóò wà fún àwọn iléèwé lájọ̀lájọ̀ àti oníkálukú tó bá fẹ́ forúkọ sílẹ̀ fétò ìdánwò CBE CBT. Kò sì ní sí àrìnrìn àjò jáde jìnnà kúrò nílùú Ògbómọ̀ṣọ́ mọ́. Àtẹ̀jáde náà tún kà báyìí pé ètò ìdánilẹ́kọ̀ọ́ àti ìwé ẹ̀rí gbígbà yóò wà fún àwọn iléèwé àti ẹnìkọ̀ọ̀kan tó bá nífẹ̀ẹ́ sí ètò ìdánilẹ́kọ̀ọ́ ìmọ̀ nípa ìkẹ́kọ̀ọ́ kọ̀ǹpútà. Ẹni ọ̀wọ̀ Adébáyọ̀ ké sí gbogbo àwọn olóṣèlú alẹ́nulọ́rọ̀ ìlú májòbàjẹ́ láti dá sí ètò ẹ̀kọ́. Àwọn afọbajẹ lọ́sùn tako ìgbésẹ̀ láti yọ ọba Ìpẹ́tùmodù tí ìjọba Amẹ́ríkà jù sẹ́wọ̀n kúrò lórí ìtẹ́. Ìbẹ̀rùbojo bẹ́ sílẹ̀ lọ́jọ́ Ìṣẹ́gun Tuesday lákòókò ìpàdé àwọn ọmọ ọba ní Ìpẹ́tùmodù nípínlẹ̀ Ọ̀ṣun lẹ́yìn tí àwọn kan pè fún kí gómìnà Adémọ́lá Adélékè kéde orí ìtẹ́ Ìpẹ́tùmodù gẹ́gẹ́ bí orí ìtẹ́ tó ṣòfò lẹ́yìn tí ìjọba ju apẹ̀tù ti ìlú Ìpẹ́tùmodù ọba Joseph Olóyèdé sẹ́wọ̀n lórílẹ̀‐èdè Amẹ́ríkà. Ọba Olóyèdé Apẹ̀tùmodù ẹlẹ́ẹ̀kẹtàdínlọ́gbọ̀n ni wọ́n ní kó lọ gbatẹ́gùn lọ́gbà ẹ̀wọ̀n fún ọdún 4 nílẹ̀ Amẹ́ríkà fún lílu jìbìtì mílíọ̀nù $4 $4 million owó ìrànwọ́ fún COVID-19. Ilé ẹjọ́ tún gbẹ́sẹ̀ lé àwọn dúkìá rẹ̀ wọ́n sì ní kó tún san ó lé ní mílíọ̀nù $4 $4.4 million gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́. Ìpàdé náà ló wáyé nínú ààfin tí àṣálù ti Ìpẹ́tùmodù Olóyè Sunday Adédèjì léwájú rẹ̀. Ìpàdé ọ̀hún ló bẹ̀rẹ̀ ní déédéé aago 4 ọ̀sán tó sì tẹ̀síwájú láìsí wàhálà kankan. Àfi ìgbà tí ọmọ ọba kan béèrè kí Adédèjì gẹ́gẹ́ bí afọbajẹ àgbà jùlọ kó kọ lẹ́tà sí gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Adémọ́lá Adélékè pé kó kéde orí ìtẹ́ náà gẹ́gẹ́ bí orí ìtẹ́ tó ṣòfò. Ẹ̀wẹ̀ níṣe ni Adédèjì tako ìbéèrè náà kó sì má ṣe gbé ìgbésẹ̀ kankan láti kéde orí ìtẹ́ náà gẹ́gẹ́ bí orí ìtẹ́ tó ṣòfò. Níṣe ni ariwo sọ lórí ọ̀rọ̀ náà níbi ìpàdé èyí tó mú kí ìpàdé náà wá sí ìparí ní déédéé aago 6 ìrọ̀lẹ́. Ẹni tó sọ̀rọ̀ lẹ́yìn ìṣẹ̀lẹ̀ náà ọmọọba láti ìdílé Oyè Àríbílé
Ọlábóyè Ayọ̀ọ́lá fi àìdùnnú rẹ̀ hàn lórí àìfọwọ́sí Adédèjì sí ìbéèrè náà. Tí a ò bá gbàgbé, a rántí pé ilé ẹjọ́ kan nílẹ̀ Amẹ́ríkà ju Apẹ̀tù ti ìlú Ìpẹ̀tùmodù nípínlẹ̀ Ọ̀ṣun Ọba Joseph Olóyèdé sí ẹ̀wọ̀n ọdún 4 lórí ẹ̀sùn lílu jìbìtì owó ìrànwọ́ COVID-19 tí iye rẹ̀ lé ní mílíọ̀nù $4. Ọmọ Nàìjíríà àti ilẹ̀ Amẹ́ríkà ni Olóyèdé tó jẹ́ ẹni ọdún 62 tó sì ń gbé nílùú Medina tó wà ní ìhò orílẹ̀-èdè Amẹ́ríkà ṣáájú ìṣẹ̀lẹ̀ náà. Nínú àtẹ̀jáde kan láti ilé ẹjọ́ àríwá ìhò, wọ́n ti ní kí ọ̀daràn náà dá owó tí iye rẹ̀ jẹ́ ó lé ní mílíọ̀nù $4 padà fún ìjọba Amẹ́ríkà. Ìjọba Amẹ́ríkà tún gbẹ́sẹ̀ lé ilé ọ̀daràn ọ̀hún tó wà ní Medina lójú ọ̀nà Foot, èyí tó fi owó jìbìtì náírà tó fi mọ́ owó míì tí iye rẹ̀ jẹ́ $96,000. Agbẹjọ́rò ìjọba Amẹ́ríkà ní Olóyèdé lu ìjọba ní jìbìtì, ó sì gba owó tó yà sọ́tọ̀ fún àwọn oníṣòwò iléeṣẹ́ kéékèèké láti fi kún owó wọn látàrí ìpalára tí àrùn COVID-19 mú bá wọn. Nínú oṣù kẹrin ọdún yìí ni àwọn méjèèjì sọ pé àwọn jẹ̀bi ẹ̀sùn jìbìtì náà tí wọ́n sì gba owó tí iye rẹ̀ jẹ́ $4.2 million lọ́wọ́ ìjọba ní ọ̀nà ẹ̀bùrú. Ìròyìn ní Olóyèdé tó ń ṣiṣẹ́ gẹ́gẹ́ bí ẹni tó ń ṣètò owó orí ní iléeṣẹ́ 5 ọ̀tọ̀ọ̀tọ̀ àti àjọ kan tí kìí ṣe ti ìjọba, nígbà tí ẹnì kejì rẹ̀ Olúwasanmi ní okòwò 3. Àwọn méjèèjì lo iléeṣẹ́ wọn láti gba owó lọ́wọ́ ìjọba, àmọ́ àwọn àkọsílẹ̀ àlàyé tí kìí ṣe òótọ́ ni wọ́n fi sílẹ̀ lásìkò ìforúkọsílẹ̀ wọn. Wọ́n gba owó tó tó $1.2 million lórí àwọn iléeṣẹ́ Olúwasanmi, nígbà tí wọ́n gba owó tí iye rẹ̀ tó $1.7 million lórí àwọn iléeṣẹ́ tó jẹ́ ti Olóyèdé, gẹ́gẹ́ bí àwọn ilé ẹjọ́ náà ṣe wí. Gẹ́gẹ́ bí àwọn ọ̀rọ̀ tí àwọn olùwádìí sọ, Olóyèdé kò fi owó tó gbà lọ́wọ́ ìjọba ṣòwò kankan, níṣe ló kó owó ọ̀hún sí àpò ara rẹ̀. Ẹni orí yọ ó dilé o. Àwọn olùwọ́de tako àjẹbánu ìjọba sọ iná sílé aṣòfin, èèyàn 21 ló dágbére fáyé ní Nepal. Ọ̀rọ̀ dìbò lọ yà mí nígbà tí àwọn aráàlú sọ iná sílé ìgbìmọ̀ aṣòfin tó wà nílùú Kathmandu tó jẹ́ olú ìlú orílẹ̀-èdè Nepal. Ìṣẹ̀lẹ̀ yìí ló wáyé lásìkò ìfẹ̀hónúhàn tí àwọn èèyàn orílẹ̀-èdè náà ṣe tako ìwà àjẹbánu tí wọ́n fi kan àwọn olórí wọn. Láti ọjọ́ Ajé Monday ni àwọn èèyàn náà ti bẹ̀rẹ̀ ìwọ́de ìfẹ̀hónúhàn ọ̀hún kí wọ́n tó yabo ilé ìgbìmọ̀ aṣòfin náà. Yàtọ̀ sí ilé aṣòfin yìí, aráàlú tún yabo Singadoba tó jẹ́ ilé ńlá tí ọ̀pọ̀ ọ́fíìsì ìjọba náà wà. Nílùú Kathmandu, wọ́n ti gbé pápákọ̀ òfurufú Tribhuvan ti pa báyìí látàrí ìwọ́de ọ̀hún. Ìròyìn ní púpọ̀ nínú àwọn adarí orílẹ̀-èdè náà ló ti sá lọ sí báràkì àwọn ọmọ ogun báyìí láti lọ fi orí wọn pamọ́ síbẹ̀. Èèyàn 21 jáde láyé, olóòtú ìjọba àtàwọn mínísítà fi ipò sílẹ̀. Ẹ̀wẹ̀, olóòtú ìjọba Samaholi ti kọ̀wé fi ipò rẹ̀ sílẹ̀ báyìí lẹ́yìn ìfẹ̀hónúhàn náà tó ti mú ẹ̀mí èèyàn 21 lọ. Nígbà tó ń sọ̀rọ̀ lórí èrèdí tó ṣe fi ipò náà sílẹ̀, ó ní òun ṣe bẹ́ẹ̀ láti la ọ̀nà fún àtúntò òfin tí yóò yanjú rògbòdìyàn tó wà nílẹ̀. Yàtọ̀ sí olóòtú ìjọba yìí, mínísítà fún ọ̀rọ̀ omi Pradip Yadav, mínísítà fún ọ̀rọ̀ àgbẹ̀ Ramnath àti mínísítà fún ọ̀rọ̀ ilé gbígbé Ramesh Lekha náà ti fi ipò wọn sílẹ̀. Ìfẹ̀hónúhàn ọ̀hún ló bẹ̀rẹ̀ lórí ayélujára lẹ́yìn tí aráàlú sọ pé ó tó gẹ́ sí bí àwọn olóṣèlú àtàwọn mọ̀lẹ́bí wọn ṣe ń gbádùn tí ìyà sì ń jẹ aráàlú. Ṣáájú ni wọ́n ti kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ń sọ̀rọ̀ lórí ayélujára láti tako ayé fàmílétè kí n tutọ́ tí àwọn ọmọ àwọn olóṣèlú ń gbé pẹ̀lú àmì Nepo Kid. Àmọ́ ọ̀rọ̀ tí àwọn aráàlú ń sọ lórí ayélujára náà kò dùn mọ́ ìjọba nínú, èyí tó mú kí wọ́n gbẹ́sẹ̀ lé àwọn ojú òpó ìkànsíra ẹnìkan lórí ayélujára. Lára àwọn ojú òpó tí wọ́n gbẹ́sẹ̀ lé ní Facebook tí àwọn èèyàn ti ń sọ̀rọ̀ àti YouTube. Ṣùgbọ́n ìjọba kò mọ̀ pé òun ti jálé agbọ́n pẹ̀lú ìgbésẹ̀ náà. Kò pẹ́ lẹ́yìn èyí ni wọ́n tú sí ìgboro tí wọ́n sì ń sọ pé àsìkò ti tó fún àwọn adarí wọn láti fi ipò sílẹ̀ kí àwọn míì lè gbàjọba. Ọlọ́pàá yin gáàsì tajútajú sí àwọn olùwọ́de náà láti tú wọn ká, àmọ́ gbogbo ìgbìyànjú wọn ló já sí pàbó. Àmọ́ lẹ́yìn tí ikú èèyàn 21 wáyé ní ìjọba gbẹ́sẹ̀ kúrò lórí àwọn ojú òpó náà, àmọ́ ọ̀rọ̀ ti bọ́ sórí nítorí àwọn ọ̀dọ́
ti tú jáde. Olórí Olúwaṣìndáráyọ̀ nínú ayé tèmi ni oníròyìn yín. Ẹ ṣé púpọ̀ fún gbígbọ́ àti wíwò tí ẹ ń wò wá. Etí tí ẹ fi ń gbọ́ wa kò ní di, ojú tí ẹ sì fi ń wò wá kò ní fọ́. Láṣẹ Adẹ́dàá yóò sì dára fún yín.